Wow, exactly 90 days since Anazonke was born. It's the lament since you growing up with more birthday to you, Abdulatif Okikele Dumar Elijah Abefe. May you grow in wisdom, knowledge, and understanding. Ọjọ́ ńlá àyájọ́ má ní gbàgbé lọ́jọ́ tàbí àìdùnnú òbí ò wo ọjọ́ ọ̀la Abdulatif Okikele Dumar Elijah Abefe ọmọ Ibrahim Ọpẹ́yẹmí. Ogóṣù mẹ́ta lónìí ò lókè èpè ó pọ̀ ọdún bẹ́ẹ̀ ló ṣọ̀pọ̀lọpọ̀ ọdún láyé ò lágbára Elédùà. Ìyá ẹ̀ ló ké sí mi lónìí ò àbíamọ tòótọ́ wúrà yìí bí Ọpẹ́yẹmí. Wọ́n pa ìdùnnú òun ti póṣù mẹ́ta lónìí ò wá ni mo wí fún wọn pé òun ti mọ bẹ̀rẹ̀ rẹ o òun ni mo sáré rẹ o láṣẹ. Ìyá ẹ̀ lọmọ nílùú Ṣàgámù o ẹ̀ ńlẹ́ ọmọ rẹ̀ Ṣàgámù ẹ̀wà ọmọ òrùn kéyun múyun mò ń fọ́ mẹ́mú fọ́hùn. Àwọn ọlọmọ afíjú Ìjẹ̀bú ti ń fọkọ rẹ̀ já kùnà tó pòun rọjà bóun bá dẹ́kun afọkànjọba nílẹ̀ rẹ̀ mọ́. Ẹ̀yin lọ́mọ aládìyẹ ògògò màǹgà tí fẹ̀yìn yé bí awó pòǹgbà ọmọ adúrú má dé ni yóò ẹ̀yin lọ́mọ adúrú mọ́sò padìyẹ jẹ ọmọ adìyẹ bà lórókùn ara òrókùn bẹ́ẹ̀ lára òrà adìyẹ ẹ̀yin lọ́mọ alágẹmọ mẹ́rìndínlógún ọmọ aṣàlìjẹjẹ bẹni tó róbìnrin rí ògùn àyà ń bẹ ń lé yín bẹ́ẹ̀ lọ́gbà ní ń bẹ lóde o ẹ̀wẹ̀ sọ ọmọ lówó ṣẹ̀ǹbáyé ẹ̀yin lẹ́tí náwó ṣẹ̀ǹbáyé kóyìnbó tó dé òyìnbó wá dé tán owó náà wá pọ̀ sí ló wá du ẹrú bẹ́ẹ̀ ló du ọmọ ilé bàbá tó bèèrè lọ́mọ wọ́n ṣe ń pe kékeré Ìjẹ̀bú owó àgbà Ìjẹ̀bú owó àwọn òbí rẹ̀ ti ń rí ọdún lónìí wọn ò ní rí ọbọ ẹkún ọmọ ọlá ọmọ iyì ọmọ ìgbéga ló mọ̀ jẹ́ fáwọn òbí rẹ̀ ò ní gbogbo ìgbà àsìkò tó bá wá ń dàgbà ó mọ̀ dàgbà nínú ọgbọ́n ó dàgbà nínú mọ̀ bẹ́ẹ̀ ló dàgbà nínú òye o Abdulatif Okikele Dumar Elijah Abefe ò kò gbó kò tọ́ bẹ́ẹ̀ ni kò tẹ̀ látẹ̀pẹ́ kò báyé bá jáyé orere ò ní jẹ́wọ̀ rẹ ò bẹ́ẹ̀ ni kò sì ní nira fún ọ láti jẹ́ èèyàn ó póṣù mẹ́ta lónìí ó bá wa lògbà ọdún láyé ìṣẹ́jú kan ní fún ọ.